alhamdulilayi ọlọ́run adúpẹ́ gbogbo ẹ̀dá tó bá mọ̀ núrò yóò mọ̀ pẹ́ dá ìjókòó ọpẹ́ ní ìjókòó ẹni nílé Alhaji Moshood Àyìndé Jaji ọ̀tọ̀ làwa bá dúpẹ́ Alhaji pẹ̀lú Alhaja tuntun ẹ káàbọ̀ láti ilé Olúwa èyí ò ní já lọ́gbẹ̀yìn lọ́lá oníṣẹ́ ńlá gbogbo mọ̀yàn níkàlẹ̀ ní bíbá yìí ni mo kí pátápátá apádà síbú oníkànnì ẹ kú àpọ́nlé Àyìndé o bàbá wa Sultan wa izin bàbá wa Sahibul Bayani wa Tibyani Shehu Sulaiman Farouk ẹni re òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán tó ń jíṣẹ́ a ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ bàbá wa Sahibul Bayani bàbá wa Aṣíwájú tí wọn ò kì í fojú kéré ẹnì kọ̀ọ̀kan bó ṣe kéré tó a ò tí ì dì báyìí tá a ti ń pe bàbá tán tí ń jẹ́ wa ìgbà gbogbo lọ́lọ́run a máa jẹ́ pé bàbá lọ́lá náà bí oníṣẹ́ ńlá bàbá wa ọmọ àlùbáríkà bàbá alálùbáríkà bàbá wa kọ́lọ́ ń járí yín pẹ́ apádà síbú oníkànnì aláwọ̀ àmín ìkàlẹ̀ bàbá wa ṣé ò mọ̀ dìbò àrẹ̀mú òpó ṣé ò mọ̀ dìbò bàbá alálùbáríkà ọba Ìlọrin mo kí ìkàlẹ̀ wọn bàbá wa jáná sí àgbà nílùú Ìlọrin kọ́lọ́ ń járí yín pẹ́ ẹ tún bá mi ṣe ṣéhù lẹ́ẹ̀kan sí fún bàbá wa jáná sí àgbà nílùú Ìlọrin bàmí ìjọba Jálàbí ẹ kú ìkàlẹ̀ níbẹ̀ yẹn ìyànda ìjọba Jálàbí ẹ kú ìkàlẹ̀ níbẹ̀ yẹn Lord of Soap mo fi ti yín kí gbogbo ilé bàbá wa ẹrù lágàkà ó yá bá ní èròlé Olúwa ẹ káàbọ̀ èròlé Olúwa ẹ káàbọ̀ ẹ gbéra èròlé Olúwa ẹ káàbọ̀ èròlé Olúwa ẹ káàbọ̀ Lord of Soap Ajíṣafẹ́ Alhaji tuntun lẹ́yìn gan Ajíṣafẹ́ àwa ẹ káàbọ̀ èròlé Olúwa ẹ káàbọ̀ báríkàtà ríra wa nírọ̀rùn èròlé Olúwa ẹ káàbọ̀ iná ò ní tán wo Ajíṣafẹ́ èròlé Olúwa ẹ káàbọ̀ kò ṣe ìnáwó kọ́lá tún máa pọ̀ sí èròlé Olúwa ẹ káàbọ̀. Àlàmísì tí ń bọ̀ lájọyọ̀ bàbá wa Lord of Soap àtúnbọ̀ níbẹ̀ lọ́lá Ọlọ́run ọba Jaji ọ̀tọ̀ àrẹ̀mú mi ò gbọ́dọ̀ ló kọjá ìṣẹ́jú kan nítorí bàbá wa àsìkò tán fún wa ó kéré a ò gbọ́dọ̀ misuse opportunity ṣé ò fọ́rìn ìkàlẹ̀ níbẹ̀ yẹn Jaji ọ̀tọ̀ ẹnáwó mi lódìdí ṣẹmọ̀ pamọ́ yòówó àràfà lọ́dún yìí a sì mọyì ẹ̀yìn tẹ́ lọ ẹ̀sánwó mi lódìdí Àrẹ̀mú ọmọ bàbá mi ṣé ò mọ̀ dìbò Jaji ọ̀tọ̀ òṣòyìnbó ní mọ́tò ọmọ àwọn ẹni Ọlọ́run ọba ọpẹ́ lọ̀rọ̀ ẹ já sí ó yẹ ká bá ẹ dúpẹ́ Jaji lè ní ó yẹ kó kórìn kó lù fìjọ dúpẹ́ fàlàwòrán mi. Jaji ọ̀tọ̀ lè ní ó yẹ kó kórìn kó lù fìjọ dúpẹ́ fàlàwòrán mi. ẹni yín mú bọ́rọ̀ rẹ̀ ò tó pé ajẹ́ òníyẹn jẹ́ ká lè tú àti pé ọ̀tá Ọlọ́run ọba ló jẹ́. Alhaja Jaji bó ṣẹ̀mí ẹ látànà wá gbogbo ojú sókè omi jẹ́ ajábọ̀ ṣé mi náà wà lẹ́yìn ó tó pẹ́. Alhaja Jaji ó ní àná yẹn lé yẹn lé púpọ̀ débi wípé ẹ̀dá ò lè mọ̀ pé ní àdán rárá. Alhaja Jaji ọpẹ́ lọ́wọ́ orí rẹ̀ àpèrè bẹ́ra ò ti yẹ fẹ́ pé kò dénú ṣàǹkó èèyàn lọ́wọ́ ta amúdálé láì máa dúpẹ́ fún ṣẹ́mi ẹ̀ tọ́dọ̀tọ́dọ̀ ọjọ́ pẹ̀lú ọjọ́ ìní jẹ́
jẹ́bi nìyẹn kí n gbọ́ jẹ́bi nìyẹn kí n gbọ́ ọjọ́ pẹ̀lú ọjọ́ ìní Àrẹ̀mú Jájì ọ̀tún mi Alhaji tuntun Moshood pẹ̀lú Alhaja tuntun jẹ́bi nìyẹn kí n gbọ́ àwọn Alhaja tuntun bàbá mi Alikosi mi ìjọba wa ó níyànda channel of success bàbá mi jẹ́bi nìyẹn kí n gbọ́ mínísítà Alhaji Kabiru jẹ́bi nìyẹn kí n gbọ́ òdewe túwèje ìtúná ní kan máa tún yín ṣe ìfàlọ́ ní kan fa ìmọ̀ra o mínísítà Alhaji Kabiru òṣìyàrí ẹ̀kẹ́tẹ́ lọ́la náà bí oníṣẹ́ àwòṣìfìlà mú iná tùwé àbíkẹ́ àlìkálí ẹ̀kú ọwọ́ mi ọlọ́run a máa pọ́n yín lé. Àmín.